Ìwé Lúùkù orí 16. Ó sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pẹ̀lú pé ọkùnrin ọlọ́rọ̀ kan wà tí ó ní ìríjú kan, òun náà ni wọ́n fi sùn pé ó ń fi ohun ìní rẹ̀ ṣòfò. Nígbà tí ó sì pé, ó wí fún un pé, èéṣe tí èmi fi ń gbọ́ èyí sí ọ? Ṣírò iṣẹ́ ìríjú rẹ, nítorí ìwọ kò lè ṣe ìríjú mọ́. Ìríjú náà sì wí nínú ara rẹ̀ pé, èwo ni èmi ò ṣe, nítorí olúwa mi gba iṣẹ́ ìríjú lọ́wọ́ mi. Èmi kò lè wálẹ̀ láti ṣagbe ojú tì mí. Mo mọ èyí tí èmi ò ṣe nígbà tí a bá mú mi kúrò níbi iṣẹ́ ìríjú, kí wọn kí ó lè gbà mí sínú ilé wọn. Ó sì pe àwọn ajigbèsè olúwa rẹ̀ sọ́dọ̀ rẹ̀. Ó sì wí fún èkíní pé, èló ni ìwọ jẹ olúwa mi? Ó sì wí pé 100 òṣùwọ̀n òróró. Ó sì wí fún un pé, mú ìwé rẹ, sì jókòó nísinsìnyí, kí o sì kọ 50. Nígbà náà ni ó sì bi èkejì pé, èló ni ìwọ jẹ? Òun sì wí pé 100 òṣùwọ̀n àlìkámà. Ó sì wí fún un pé, mú ìwé rẹ kí o sì kọ 100. Olúwa rẹ̀ sì yin aláìṣòótọ́ ìríjú náà, nítorí tí ó fi ọgbọ́n ṣe é. Àwọn ọmọ ayé yìí ṣàgbọ́n ní ìran wọn ju àwọn ọmọ ìmọ́lẹ̀ lọ. Èmi sì wí fún yín, ẹ fi mámónì àìṣòótọ́ yan ọ̀rẹ́ fún ara yín, pé nígbà tí ẹ̀yin bá yẹ̀, kí wọn kí ó lè gbà yín sí ibùjókòó wọn títí ayé. Ẹni tí ó bá ṣe olóòótọ́ ní ohun kíkíní, ó ṣe olóòótọ́ ní púpọ̀ pẹ̀lú. Ẹni tí ó bá sì ṣe aláìṣòótọ́ ní ohun kíkíní, ó ṣe aláìṣòótọ́ ní ohun púpọ̀ pẹ̀lú. Ǹjẹ́ bí ẹ̀yin kò bá ti jẹ́ olóòótọ́ ní mámónì àìṣòótọ́, ta ni yóò fi ọrọ̀ tó tọ́ sú yín? Bí ẹ̀yin kò bá sì jẹ́ olóòótọ́ ní ohun tí í ṣe ti ẹlòmíràn, ta ni yóò fi fún yín ní ohun tí í ṣe ti ẹ̀yin tìkálára yín? Kò sí ìránṣẹ́ kan tí ó lè sin olúwa méjì. Àyàṣebí yóò kórìíra ọ̀kan, yóò sì fẹ́ èkejì, tàbí yóò fi ara mọ́ ọ̀kan, yóò sì yan èkejì ní ìpọ̀sí. Ẹ̀yin kò lè sin Ọlọ́run pẹ̀lú mámónì. Àwọn Farisí tí wọ́n ní ojú kòkòrò sì gbọ́ gbogbo nǹkan wọ̀nyí, wọ́n sì yọ ṣùtì sí i. Ó sì wí fún wọn pé, ẹ̀yin ni àwọn tí ń dáre fún ara yín níwájú ènìyàn, ṣùgbọ́n Ọlọ́run mọ ọkàn yín, nítorí èyí tí a gbé níyì lọ́dọ̀ ènìyàn, ìríra ni níwájú Ọlọ́run. Òfin àti àwọn wòlíì ń bẹ títí di ìgbà Jòhánù. Láti ìgbà náà wá ni a ti ń wàásù ìjọba Ọlọ́run, olúkúlùkù sì ń fi ipa wọ inú rẹ̀. Ṣùgbọ́n ó rọrùn fún ọ̀run òun ayé láti kọjá lọ ju kí ṣóńṣó kan tí òfin kí ó yẹ̀. Ẹnikẹ́ni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀, tí ó sì gbé òmíràn ní ìyàwó, ó ṣe panṣágà. Ẹnikẹ́ni tí ó bá sì gbé ẹni tí ọkọ rẹ̀ kọ̀ sílẹ̀ ní ìyàwó, ó ṣe panṣágà. Ǹjẹ́ ọkùnrin ọlọ́rọ̀ kan wà tí ó ń wọ aṣọ elése àkùkọ àti aṣọ àlà dáradára, a sì máa jẹ dídùn lójoojúmọ́. Alégbé kan sì wà tí à ń pè ní Lásárù, tí wọ́n máa ń gbé wá kalẹ̀ lẹ́bàá ọ̀nà ilé rẹ̀. Ó kún fún oojú. Òun a sì máa fẹ́ kí a fi èérún tí ó ti orí tábìlì ọlọ́rọ̀ bọ́ sílẹ̀ bọ́ òun. Àwọn ajá sì wá, wọn a sì fà á ní ojúlá. Ó sì ṣe alágbe kú, a sì ti ọwọ́ àwọn áńgẹ́lì gbé e lọ sí òkun àyà Ábúráhámù. Ọlọ́rọ̀ náà sì kú pẹ̀lú, a sì sin. Ní ipò òkú ni ó gbé ojú rẹ̀ sókè. Ó ń bẹ nínú iṣẹ́ oró.
ó sì rí Ábúráhámù ní òkèèrè àti Lásárù ní òkun àyà rẹ̀. Ó sì ké wípé, bàbá Ábúráhámù, ṣàánú fún mi, kí o sì rán Lásárù kí ó tẹ orí ìka rẹ̀ bọmi, kí ó sì fi tù mí ní ahọ́n, nítorí èmi ń joró nínú ọwọ́ iná yìí. Ṣùgbọ́n Ábúráhámù wípé, ọmọ, rántí pé nígbà ayé rẹ ìwọ ti gba ohun rere tirẹ̀, àti Lásárù ohun búburú, ṣùgbọ́n nísinsìnyí ara rọ̀ ọ́, ìwọ sì ń joró. Àti pẹ̀lú gbogbo èyí, a gbé ọ̀gbun ńlá kan sí agede méjì àwa àti ẹ̀yin, kí àwọn tí ń fẹ́ má bàa lè rékọjá láti ìhín lọ sọ́dọ̀ yín, kí ẹnikẹ́ni má sì lè ti ọ̀hún rékọjá tọ̀ wá wá. Ó sì wí pé, ǹjẹ́ mo bẹ̀ ọ́, bàbá, kí ìwọ kí ó rán lọ sí ilé bàbá mi, nítorí mo ní arákùnrin 5, kí ó lè rò fún wọn kí ó má bàa wá sí ibi oró yìí pẹ̀lú. Ábúráhámù sì wí fún un pé, wọ́n ní Mósè àti àwọn wòlíì, kí ó gbọ́ tiwọn. Ó sì wí pé, bẹ́ẹ̀ kọ́, Ábúráhámù bàbá, bí ẹnìkan bá ti inú òkú tọ̀ wọ́n lọ, wọ́n ó ronúpìwàdà. Ó sì wí fún un pé, bí wọn kò bá gbọ́ ti Mósè àti àwọn wòlíì, a kì yóò yí wọn ní ọkàn padà bí ẹnìkan tilẹ̀ ti inú òkú dìde.